ṣe rí olóyè Sunday Igboho, mo mí olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho owó baba dami ẹkùn tagìrì gbéra ẹ̀ níjà. Wọ́n ti ṣe àwọn ìgbìyànjú kọ̀ọ̀kan, wọ́n ti rin àwọn ọ̀rìn kọ̀ọ̀kan, wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan, wọ́n ti fi ẹbí kéèyàn fẹ̀mí ara ẹ̀ lákú, kéèyàn go to extra mile àbí extra length láti ṣáà achieve àwọn nǹkan kọ̀ọ̀kan. Ọ̀rọ̀ tí mò ń sọ láàárọ̀ ẹ̀ ó ń ká mi lára bákan bá kẹ́ farabalẹ̀ wo fídíò ẹ̀ bá mi subscribe. Fẹ́ fi fídíò kan wọ̀nyí, lẹ́yìn náà bá wo fídíò yẹn ẹ máa understand nǹkan message tí mo try láti pass. Àzìmá yìí ti fi ẹ̀mí ara ẹ̀ lẹ̀ pé ó yá kí ló fẹ́ ṣẹlẹ̀, mo fẹ́ achieve nǹkan báyìí for the benefit of my people, láti liberate àwọn èèyàn mi kúrò nínú ogun àti wàhálà kan ti bára wọn. Bó ṣe rí nǹkan tèmi kàn rí níbi ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ni pé tá bá rí èèyàn tó sọ pé òun ò rí èèyàn ràn òun lọ́wọ́ àbí òun ò rí ìkún lọ́wọ́ àbí support àbí pé ọjọ́ tó gún le òun ò ríyàn dúró tòun tó lè sọ pé yá fọkàn balẹ̀ má wọrí mo wà pẹ̀lú ẹ̀. A ní láti máa béèrè lọ́wọ́ àwọn ìjọ yẹn àbí ẹnì yẹn wípé àwọn ìrànlọ́wọ́ táwọn èèyàn ti ṣe fún ẹ rí tẹ́lẹ̀, kí ni nǹkan tó fi san ẹ̀san fún wọn? Ẹ farabalẹ̀ wo fídíò yìí, ẹ gbọ́ nǹkan tí mo sọ yẹn. Kéèyàn máa sọ pé mi ì rẹ́ni tó máa support mi, kíní ìfẹ́ lágbára ju ẹ̀mí mi lọ, kíní jẹ́ nǹkan tó fẹ́ ju mi lọ tí mi lè dá handle, àbó pọ̀ ju capacity mi lọ, mi tiẹ̀ mọ̀ mo tiẹ̀ ṣe fẹ́ handle ẹ̀. Wọ́n á yẹ ká máa béèrè lọ́rùn ẹ pé àwọn tó ti ràn ẹ́ lọ́wọ́ rí tẹ́lẹ̀ bí àwọn this same journey àbí mi tó fẹ́ yàtọ̀ sí ilé tó ṣáà ti receive àwọn support àbí ìrànlọ́wọ́, kí ni nǹkan tó fi pay ẹni ẹ back tó náà máa fi lè sọ pé pẹ̀lú nǹkan tí mo ṣe fẹ́ nìyí o, see what I got in return. So níbí báyìí náà Chief Sunday Igboho wọ́n ṣàlàyé bí a ṣe máa ń ṣe ẹ̀tù ìbọn ọta ìbọn àwọn ìbílẹ̀ yẹn, wọ́n ṣàlàyé nǹkan tá a máa kọ́nu fídíò yìí pọ̀. Bọ́n nǹkan tó ń ká mi lára gangan bẹ́ẹ̀ ni pé kéèyàn ti fẹ̀mí ara ẹ̀ lákú kó ti ṣe oríṣiríṣi, ó jẹ́ pé díẹ̀ báyìí ló kù níta ti pariwo látijọ́ Yorùbá nation kínkínní báyìí ló kù ká achieve ẹ gbọ́ lẹ́nu ẹ wò nǹkan táwọn èèyàn fi ń san fún wọn. Ẹ wo fídíò yẹn jọ, ẹ farabalẹ̀ wo fídíò. Ká àṣírí wa fáwọn tí agbógun tì, Ọlọ́run gbógun tì wọ́n. Àṣẹ. Ohun tó máa ń jọ mí lójú ni pé ẹ̀yin tí ẹ wà ní bàbá mi àti mọ̀mọ́ mi tẹ wà ń lù yìí, Ọlọ́run ti dà yín lóhùn. Ohun tí wàá máa ń dùn nínú ọkàn mi ni pé àwa tá a wà nílùú yẹn ní Nàìjíríà yẹn, àwa gangan ni a nífẹ̀ẹ́ ara wa. Bẹ́ẹ̀ ni o. Ẹ̀yin tẹ wà lókè òkun báyìí, ẹ̀yin lẹ nífẹ̀ẹ́ wa, àwa ẹ̀yin gan ò nífẹ̀ẹ́ ara wa. Òótọ́ ni òdodo. Mo bẹ̀rẹ̀ látòrí nǹkan tí mo ti lọ gbà wọ́n lẹ̀ yẹn, Ọlọ́run ló lò mí bẹ́ẹ̀ kì í ṣe mi. Táwọn olóṣèlú bá tún débẹ̀ lọ́la wọ́n tún tẹ̀lé wọn. Wọ́n tún tẹ̀lé wọn. Ìgbòho. Ẹ wá rí i pé àwọn tí à ń jà fún yìí gan sáwọn gan nífẹ̀ẹ́ ara wọn sá. Tí gbogbo wa bá pawọ́pọ̀ tá a bá sọ fún Nàìjíríà pé a ṣe mọ́lẹ̀ ni níbi tí Yorùbá pọ̀ ní agbára Nàìjíríà kò lè ká wa. Èyàn mélòó lẹ fẹ́ pa? Èyàn mélòó lẹ pa? Ẹ yìnbọn yẹn gan yóò tún padà rẹ̀ yín. Ẹ pààyàn ẹ̀rù Ọlọ́wọ́ tó mọ̀ pè yín gan. Ẹ mọ̀ pé tí ẹ bá pààyàn débi kan ẹ̀rù ó tún mọ̀ bà á. Bẹ́ẹ̀ ni mọ́mí mi kì í sọ̀rọ̀ ìlérí. Àwọn kan ni wọ́n fi àwọn nǹkan kan àtàwọn nǹkan kan bá àṣà Yorùbá jẹ́. Yorùbá létò aláṣà. Nǹkan kan ni àwọn bàbá wa ń lò ń gbà. Ṣé bí àwa Yorùbá la ṣe ẹ̀tù la mú tábàdì wọ́n ní Yorùbá ò ní nǹkan kan tá a lè ṣe. Àwọn òyìnbó gba ọpọlọ àwọn bàbá wa lọ mọ́ wa lọ́wọ́ ni. Àwọn bàbá wa lọ mú igi ìpẹ̀ta, egbòogi ìpẹ̀ta, wọ́n wá gún pẹ̀lú omi ọjọ́, wọ́n wá sa ó gbẹ, wọ́n wá sọ di ẹ̀tù ìbọn, wọ́n máa rọ́ sí inú ìbọn, wọ́n mú irin, wọ́n gé kéékèèké,
wọ́n máa fi ajẹ sí wọ́n rọ̀ sí àyà sí bàbá ẹ̀mí yóò gún bàbá kì í sì dìbò wọ́n tá bá fẹ́ ra ẹ̀tùbọ̀n bàbá kékeré ní sọpọ̀ fẹ́ ra ẹ̀tùbọ̀n ìbílẹ̀ wọ́n ra ti ìlú èbó fún mi tìbílẹ̀ tá a ṣe yàn yẹn egbòogi ni àwọn bàbá fi ṣe ẹ̀tù tí wọ́n dẹ̀ fi irin èso sí ìbọn yẹn ní tí ó pa gbà yóò sì dáhùn yóò sì pẹran ṣé bí ọgbọ́n kan làwọn bàbá wa rò débẹ̀ àwọn kan ní kò sóògùn àwọn bàbá wa mú egbòogi wọ́n gun tábà wá fi mú ògì àbẹ̀mọ yàgbẹ́ ẹbí ní Yorùbá ọlọpọlọ kankan bẹ́ẹ̀ náà làwa kúrí làwọn bàbá wa kúrí tí wọ́n gbọ́n tó rárá sá àwa láàmú iye àwọn. ẹ rí ọ̀rọ̀ yẹn ẹ rí pé ó lọ fà ẹ rí pé ọ̀rọ̀ yẹn ó rí bákan bákan ó ṣe bákan bákan pẹ̀lú tó bá jọmọ Yorùbá gidi tó bá jẹ́ ní tó máa ń ronú tó láròjinlẹ̀ tó máa ń digest nǹkan tó mọ bó ṣe ń comprehend ẹ rí pọ̀rọ̀ yẹn ó ní bó ṣe rí so but question ta ní láti béèrè wa ni pé pẹ̀lú gbogbo nǹkan tọkùnrin yẹn ti faradà yìí tán ti fẹ̀mí bí tán ti tarabọ̀ tójú bọ̀ fi dúkìá jìn lórí ọ̀rọ̀ pé bóyá Yorùbá kí ni reason tó fi jẹ́ pé àjáwó olúborí àwọn kí ló tá a fi rí kíní achieve so ó túmọ̀ sí pé àwọn tó ń dalẹ̀ tán sọ pé àwọn ń support wa tán sọ pé àwọn ń bẹ pẹ̀lú wa tán sọ pé ká má wọ́ọ̀rì ká má fòrò pé àjọ wà ní ó mì pé tó ń dalẹ̀ wọ́n pọ̀ ju àwọn tó dúró déédéé lọ gbogbo nǹkan táyé lè fi rọ̀ wá lọ́rùn ká máa fi máa wà òkè tọkàn wa máa fi balẹ̀ òun la ní why ta ṣe ń find it difficult láti survive kí ló dé táwọn èèyàn ń gba ẹ̀yìn ba ẹbọ jẹ́ kí ló dé tó yẹ pé táwọn èèyàn bá sọ̀rọ̀ àná báyìí kílẹ̀ tó mọ̀ wọ́n ti ń yí padà kí ló ń ṣe ọmọ Yorùbá gangan kí ló ń ṣe ọmọ Yorùbá kí ni problem ọmọ Yorùbá àfikún Ọlọ́run ó ṣàánú wa kó kún wa kó gáìdì wa o ká mọ̀ nǹkan tá à ń ṣe o èmi mọ̀ pé Yorùbá nation yìí láìpẹ́ láì jìnnà yìí nǹkan tó máa kún agbára Ọlọ́run ẹ ṣe gan tẹ́ ń tẹ́tí sí wa o ẹ ti bá ẹ subscribe kẹ́ wo fídíò yìí.